Hello. Ẹ̀yin èèyàn wa, mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn. Àtúgbọ́ mi o. Àtúgbọ́ mi tó fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ ní orí afẹ́fẹ́ o. Wọ́n mà ní ẹ̀gbọ́n kí ló ń jẹ́? Ṣé ó lè tí kìnnà? Mi like orúkọ yẹn gan. Ìyẹn Tóbilọ́ba, yes. Wọ́n ní Tóbilọ́ba. Wípé pẹ́gbọ́n ẹ̀, wọ́n ní ó dàbí pé kábíyèsí ti wíìlì ilé wọn ní Ìkòyí mansion. Bóyá bí Ìkòyí mansion bí Lekki mansion náà ti wíìlì fún Tóbilọ́ba nígbà tí gbogbo ẹ̀ yìí ń dùn mọ́ wọn. Ayé ìmájì. Wọ́n ní gbogbo nǹkan dẹ̀ ó ti bọ́ sí yánmayànma, ó ti bọ́ sí àbàṣà nonsense. Nǹkan tí ò yẹ kí èèyàn gbàgbọ́ sétí. Ẹ̀yin èèyàn mi ẹ listen dáadáa o. Kẹ́ lè bá mi fi sí comment o. Torí mo fẹ́ gbúròó yín gangan ní comment because ọ̀rọ̀ yìí ó sọ sí mi lẹ́nu, ó buyọ̀ sí. Ná bá ní ẹ̀gbọ́n Tóbilọ́ba, ìyẹn Ìyábẹ̀jì, pé ṣe ni ó lọ ta Ìkòyí mansion. Building yẹn, the whole building. Wọ́n ló lọ tà. Báwo ló ṣe? Wọ́n dẹ̀ ní Ìkòyí mansion yẹn pé ó worth 5 billion. 5 billion. Wọ́n ní ẹ̀gbọ́n ẹ̀ lọ ta ilé yẹn ní 50 million. Ṣé ẹ gbọ́ àbẹ́ ẹ̀ dáhùn? 50 million. Wọ́n ní ẹ̀gbọ́n Oletik lọ ta odidi building tó wà ní Ìkòyí mansion. Èní la gbọ́ pé ṣe ni àṣẹ kábíyèsí ti wílẹ̀. Ó ti wílẹ̀ fún that is Tóbilọ́ba. So wọ́n wá lọ, wọn àtẹ̀gbọ́n ẹ̀ wá lọ. Wọ́n wá lọ ta ilé yẹn. Wọ́n ní kí ni kábíyèsí gbọ́ báyìí. Kábíyèsí ní Tóbilọ́ba ò ṣe lè tán. Kí lẹ̀gbọ́n ẹ̀ ń wá ní mansion mi nílé mi? Kí ló kó àwọn èèyàn ẹ wá sínú ilé mi fún? Wọ́n là fi ra. Wọ́n ní bí kábíyèsí ṣe lé gbogbo wọn dànù nìyẹn. Nǹkan tá a gbọ́, wọ́n ní ń ṣe ni Tóbilọ́ba pé kì í ṣe kékeré o. Ó ń rín kábíyèsí fíní gidi gan. Ó ń rin fíní rẹpẹtẹ. Òun àti kábíyèsí wọ́n jọ ń fi gagbága báyìí o. Èmi ò mọ̀ kí èèyàn ti sọ pé nítorí pé èèyàn ń fẹ́ èèyàn kó máa rin fín. Àrífín yẹn ti pọ̀ jù. Ṣé ordinary person lè rin ọba fín? Nǹkan tá a gbọ́ ni pé wọ́n ní arọ́ba fín lọ́ba ń pa. Àwọn ìyàwó kábíyèsí tó ń fi túláàsì kó jọ nítorí nígbà tí Naomi bínú lọ. Kábíyèsí wá sọ pé ẹgbẹgbẹ̀rún lòun máa fi dípò Naomi. Kò dẹ̀ wádìí dáadáa. Tí ẹni pé kó ṣe bẹ́ẹ̀ yẹn kó lè dùn olórí Naomi. Bẹ́ẹ̀ ṣé téèyàn bá tiẹ̀ fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀, ṣèbí èèyàn máa wádìí àwọn obìnrin yẹn dáadáa. Kì í ṣe pé kókó àti kíní papọ̀ mọ́ kókó àlìkámà àti kíní kan papọ̀ àti epo kẹ́kọ̀ọ́ papọ̀. No. Kábíyèsí ti kó àlìkámà àti epo papọ̀. Òun làwọn obìnrin tó wá ń ṣe wàhálà pẹ̀lú kábíyèsí ní ààfin. Wọ́n ní kì í máa ṣe kékeré. Wọ́n ní olórí Tóbi o pé ó wá sọ fún kábíyèsí pé ṣèbí òun ló ní ilé. Èbí kábíyèsí ti wíìlì ilé fún òun. Ó ti wíìlì mansion Ìkòyí mansion fún òun. Èwo dẹ̀ ni kí kábíyèsí wá máa yiri ẹ̀ wò. Ṣèbí nǹkan tó ti fún èèyàn kò bá dẹ̀ gbójú kúrò ńbẹ̀. Nǹkan tó bá wọn oní nǹkan ló lè fi nǹkan ẹ̀ ṣe. Kábíyèsí ní ìwà àti ta ni. Ó ní nǹkan tí kábíyèsí sọ fún òun ni pé òun lòun ní. Tóun bá dẹ̀ fẹ́ fi ṣe nǹkan tó bá wùn kò sí nǹkan tí kábíyèsí lè ṣe sí i. Rọ́rọ̀ ń gbòòrò ẹnu. Wọ́n ní kábíyèsí wá sọ fún un pé tó bá tiẹ̀ jẹ́ pé òun ti wíìlì ilé fún ẹ, ṣé ìwọ ló wíìlì ilé fún? Ṣé ìwọ lòun wíìlì ilé fún? Ṣèbí àwọn ọmọ ẹ lòun wíìlì ilé fún? Kì í máa ṣe kékeré. Pé ṣèbí àwọn ọmọ ni òun wíìlì ilé fún? Àwọn ọmọ tòun lòun wíìlì ilé fún. Tá láwọn ọmọ ẹ̀? Ṣé àwọn ìbejì tí kábíyèsí sọ pé kì í ṣe àwọn ọmọ tó ń ti ṣe àbẹ́wò? So torí ẹ mo ṣe ní ẹ̀yin èèyàn mi kẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ o.
kẹ́ sọ̀rọ̀ yẹn sí mi sínú comment section. Ó jẹ́ nǹkan tí ó ń yà yàn lẹ́nu. Wọ́n ní kábíyèsí wá sọ fún Tóbi pé àwọn ọmọ òun lòún wíìlì ilé fún, kì í ṣe ìwọ. Ìyẹn ní wọ́n ní Tóbi wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ta làwọn ọmọ tó wíìlì ilé fún? Ṣé nígbà tó mọ̀ mí, ṣé o mọ àwọn ọmọ mi? Ṣé àwọn ọmọ mi ló kọ́kọ́ mọ̀ ni? Ṣé àwọn ọmọ tó sọ pé o wíìlì ilé fún, ṣé àwọn ló kọ́kọ́ mọ̀? Àbó òun gangan gangan ni òun fi ẹsẹ̀ ara òun rìn wá sínú ààfin kó tó rò òun fẹ́? Àà, wọ́n ní kí là ń sọ, kí là jù, kí là gbé, kí là jù. Wọ́n ní kò tí ì mẹ́nu bà ọ̀rọ̀ bíi méjì. Ó wá ní ṣèbí bí Naomi ṣe rìn wá sínú ààfin, lòun náà ṣe rìn wá sáàfin. Therefore, òun lòun mọ kábíyèsí kí òun ṣáà gbé àwọn ọmọ wá sáàfin. Ṣèbí ìgbà tóun ti mọ kábíyèsí ni kábíyèsí iṣẹ́ wà wíìlì tó ní kábíyèsí wíìlì kíni property Ìkòyí mansion fún. Pé èwo dẹ̀ ni kí kábíyèsí máa sọ pé òun wíìlì ilé fún àwọn ọmọ òun. Ṣé àwọn ọmọ òun ló kọ́kọ́ mọ̀ ni àbí òun ni kábíyèsí kọ́kọ́ mọ̀? Nǹkan bẹ́ o. Wọ́n ní bọ́n méjèèjì ṣe gbọ́n mi sómi ò tó. Wọ́n ní ṣùgbọ́n sí i, kábíyèsí ti lé gbogbo wọn àti fámílì ẹ̀. Ṣé mọ̀ pé nǹkan tó ayé ti gbà wọ́n, ayé ti gbà bí kábíyèsí ṣe tẹ́ wọn lọ́rùn tó, wọ́n ti fayọ̀ fọ̀. Torí at least kábíyèsí ó tẹ̀ jẹ́ pé kábíyèsí fún ní mansion yẹn, òun lòun ní, kò sí ẹni tó máa yiri ẹ̀ o. Gbogbo àwọn fámílì ẹ̀ ó lè kó wọn síbẹ̀ tí gbogbo wọn máa yọ̀ tọ̀ mí. Lẹ́ni tó fẹ́ odindi ọba ìlú. Ká má tí ì sọ pé kábíyèsí ti wà yìí first class ọba ni. Kò sí nǹkan tó fọwọ́ sí ní Nàìjíríà yìí tí ò tó lọ́wọ́. Olówó pàtàkì ni, billionaire ni bàbá yẹn. Ní kábíyèsí wa tá à ń sọ yìí. Ṣé mọ̀? Wọ́n rí kíní, wọ́n rẹ́fọ̀n lábàtà, wọ́n fọ̀bẹ bù ú, wọ́n yọ ọbẹ̀ tì í. Òun lọ̀rọ̀ wọn. Ṣé a máa sọ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú wọn? Ṣé a máa sọ pé kádàrá wọn ò gba nǹkan dáadáa ni? Ẹ̀gbọ́n ẹ̀ tó wá pé wọ́n ti mọ̀ pé ọmọ tí kábíyèsí ń sọ̀rọ̀ pé ó wíìlì nǹkan fún, wọ́n mọ̀ pé kábíyèsí ti ń sọ pé òun tó bá lọ ṣe kí ló ń jẹ́ DNA pé kò sí ni. Kò sí ni. So torí ẹ ni pé kábíyèsí yìí máa gba kíní yẹn lọ́wọ́ àwọn. Wọ́n ṣe sọ ilé yẹn, wọ́n sọ ọ́ lẹ̀. Jésù, wọ́n sọ ọ́ lẹ̀, wọ́n ní 50 million. 50 million ni ẹ̀gbọ́n olórí Tóbi tó ta odindi mansion. Wọ́n ní mansion yẹn dẹ̀ worth to 5 billion naira. 5 billion kí a fi wé 50 million. Ṣé ẹ mọ̀ pé eléyìí tó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí ẹ̀yin èèyàn mi? Ayé bá wa gbé yẹ̀ wò, kẹ́ bá mi fi tó kù sí comment section. Ẹ ṣé gan-an bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa, ẹ bá mi share, ẹ bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe. Ẹ ṣé o, God bless you. Tó bá pé ìgbà kíní lẹ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ohùn mi, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ bá mi tẹ aago yẹn, ẹ bá mi fọwọ́ sí aago yẹn kí ẹ lè máa gbọ́ wa ní gbogbo ìgbà. Ẹ ṣé gan-an ni. God bless you. Bye.